This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Lórí awuyewuye tó ń lọ lórí ayélujára lórí ọ̀rọ̀ Shafi Bello àti actor Abbey Lanre tí wọ́n jọ wà nínú Nollywood níbi ayẹyẹ Fathia Balogun. Tẹ́ bá rí inú àwòrán yìí nínú fọ́nrán yìí òun ni Shafi Bello jókòó ni bàbá yìí dé. Lẹ́yìn bí Shafi Bello ṣe ń kí bàbá yìí tọ̀wọ̀tọ̀wọ̀ Abbey Lanre ní kí Shafi Bello dìde kó bọ́ sí orí chair kejì. Òun ló dá yọpọnyọrin lẹ̀ ní àárín industry. To me báwo lè ṣe rí chair tó wà ní next place is just a meter from each other. Tó bá jókòó sórí next place yẹn kò sí big deal tó wà ń bẹ̀. Tó bá dẹ̀ pé tó jókòó sí ẹ̀jẹ̀ ìyàwó ẹ̀, I don't think that's the wife, but just had the audacity to tell that lady to get up from there and sit down in the next place. And Shafi Bello dìde níbẹ̀ yẹn ó bọ́ sórí next seat. Òun ni Bukky Jesse wà hàn láti gbogbo bí ọ̀rọ̀ ìṣe jẹ́ pé kí ló yá lè tó bẹ́ẹ̀ yẹn tá à ń lé àgbà òṣèré kan dìde kúrò lórí chair kan tó gbà ní iwájú chair kejì. Ẹ̀wọ̀ ẹ̀ wá ń kọ́ fìdílé nǹkan ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu Bukky Jesse lórí àwọn ìwà yìí pé kéèyàn léèyàn kan dìde kúrò lórí seat tó just wà ní just adjacent to the where you sitting that just next is up to 2 meters. Ẹ jẹ́ àgbẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu Bukky Jesse. Drop your comment down below. How do you feel and what do you think about it? Good afternoon, beautiful people. I'm streaming to I'm making this video today being the 10th of February 2026. That is Tuesday to be precise. There is this viral video that has been going around. I want us to watch the video, then I'll come back and talk about it. Is the video of Auntie Shafi and Mr. Abbey Lanre that had been trending. So let's watch the video, then we'll come back and talk about it. I will play the video for you all to watch the video with me, please. So they went. This is an event that is Fathia Balogun's birthday party on Sunday. So this is Auntie Shafi. I'll play the video now. Then you all will watch it. Then I will talk about it. Thank you. Did you see that video? So in tó ṣẹlẹ̀ ni pé Fathia Balogun ṣe birthday and Auntie Shafi, you all can see in that video that somebody led Auntie Shafi to where she was meant to sit. And teba gbonu video and that she asked a question. She said, is it here? Ipe ṣáwọn lè ṣebi lọ fẹ́ jẹ́ káwọn jókòó sí. And then tó mú wọn lọ síbi tó máa jókòó sí yẹn, ó sọ pé yes, and she sat there. Now, that is not the bone of contention. Probably Mr. Lanre was not there when Sister Shafi got to that seat, when they took Auntie Shafi to where she was supposed to sit. Now, that is not the bone of contention. The bone of contention is that I saw different narratives about that video. This is my own opinion. This is my own thinking regarding that video. Now, Auntie Shafi lọ sí party, wọ́n mú wọn lọ síbi tó máa jókòó sí. Fine. Ibi tó mú wọn lọ yẹn, ó dàbí ibi tí Mr. Lanre jókòó sí ni, kan tó kúrò ńbẹ̀. Sister Shafi dẹ̀ jókòó síbẹ̀. Yeah? Mr. Lanre dẹ̀ dé. Auntie Shafi tún kí wọn dáadáa, ẹ káàsán sà. The next thing tó sọ, kan dìde kan jókòó síbẹ̀ yẹn. Auntie Shafi ní, ṣáyé yín ni sà, ẹ má bínú sà. Auntie Shafi dẹ̀ dìde immediately. Mr. Lanre, I have 1 or 2 things to talk to you about this afternoon. And move closer. Mi bá má dá sí ọ̀rọ̀ yìí. Nǹkan tó wá bí mi nínú jù ni pé àwọn miscreants kan wọ́n wá justify attitude Mr. Lanre. Ìyẹn ló wá bí mi nínú jù pé wọ́n wá sọ pé Mr. Lanre kò ṣe nǹkan kan náà. Mr. Lanre veteran ni. Ibi tó bí mi nínú jù tí mo sọ pé I have to talk about this video. Òyìnbó máa ń sọ nǹkan kan. Only respect is reciprocal. Mo wá fẹ́ bi Mr. Lanre ní question kan lọ́sàn yìí. Tó bá jẹ́ pé ìyàwó Mr. Lanre ló jókòó bẹ́ẹ̀ yẹn, àbí tó bá jẹ́ pé ọmọ wọn, ṣé bó ṣe máa lé dìde nìyẹn.
gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń sọ pé Mr. Lanre veteran ni ṣáwọn èèyàn mọ̀ Mr. Lanre látijọ́ yìí ni ṣe fẹ́ gbọ́ àǹtí Ṣáfì tẹ̀wọ̀n yẹn náà kò kéré nínú ayé rárá fún ẹ̀yin Gen Z tẹ́ ẹ̀ mọ̀ àǹtí Ṣáfì ẹ lọ Google ẹ̀ àǹtí Ṣáfì ló kọ love me jẹ́jẹ́ sorry àwọn kọ́ ló kọ she featured in that video many years back in America. She lived all her life in America before she relocated to Nigeria. So tẹ́ bá sọ pé Mr. Abe veteran ni àǹtí Ṣáfì náà she is a veteran gidigidi both home and abroad. But that is not the bone of contention. Mr. Lanre, I'm sorry to say, ẹ lè dàgbà jù mí lọ, but sharing social media, mo like it because ó máa expose the true ìyàn gangan táwọn èèyàn jẹ́. Sharing wà tẹ́wù yẹn, ẹ wà bẹ́ẹ̀ tó ní respect fóbìnrin. Ìwà tẹ́wù yẹn, ó ti show bẹ́ẹ̀ ṣe máa treat obìnrin. Irú yín lè máa sọ pé kóbìnrin gbóúnjẹ wá, kó kúnlẹ̀, kó dúró sórí ìkúnlẹ̀ yẹn, kẹ́ jẹun tán kó tó dìde. Ẹ wo bẹ́ẹ̀ ṣe rubbish àǹtí yẹn. Ẹ wo bẹ́ẹ̀ ṣe náwó kó ayé yín nìyẹn. Ibi tẹ́lí kó jókòó sí yẹn accepted ó lè jẹ́ girlfriend ní àbíyàwó yín lẹ gbé wá sí party yẹn ẹ fẹ́ jókòó sẹ́gbẹ̀ wọn ẹ yóò bá tẹ ìjókòó síbẹ̀ yẹn náà ẹ kàn ní kó dìde ẹ jẹ́ kí n sọ fún yín Mr. Lanre Sherry, it's just that woman she's a disciplined woman she's somebody tó jẹ́ pé ó ní respect gan ó dẹ̀ respect yín àbí kò yé yín peradventure gan lè má jù wọ́n lọ yes Aunty Ṣáfì should be going to her 60 now. Ẹ lè má jù wọn lọ àbí kẹjọ jẹgbẹ́ tó bá já wọn ọmọ ìsìn Mr. Lanre tó yẹ pé àwọn ọmọ ìsìn lẹ bá dán wò ni wọn ò ní dìde wọn á yẹ̀yẹ́ yín ni ẹ wá máa sọ pé ọmọ kan disrespect àgbàlagbà ṣé bẹ́ẹ̀ yìí ṣe sọ̀rọ̀ yẹn ṣódà àti yẹn tún kí yín ó tún bend fún yín ìyá wa ẹ káàsán ayé mi nìyẹn bọ̀ tẹ́ má wọrí ẹ̀ jókòó síbẹ̀ kí lẹ fẹ́ fàyè ṣe fẹ́ pọ́nra yín sẹ́sẹ̀ ni so ẹ̀yin irú yín yóò lè dúró ní pátí kẹjẹ́ kí àlejò jókòó àbí kóbìnrin jókòó irú yìí lẹ ní regard fóbìnrin lẹ bá wò pé obìnrin lásán ni they are nobody àwa sì lọ lórí wọn fine mo disrespect ẹ̀yin ọkùnrin me the disrespect Mr. Lanre but attitude tó ń display yẹn táwọn kan wá ń bọ́ta tó ń justify attitude yẹn pé because he's a veteran and so freaking what kí ni veteran ní ṣe pẹ̀lú ká respect ara wa tàbá wà níta ẹ rubbish àǹtí yẹn náà ẹ pa mora àǹtí yẹn ẹ lọ wo countenance àǹtí yẹn gbà tẹni kó jókòó sí the second seat you shouldn't do like that she's not an animal she's a human being kó tẹ̀ má wà jẹ́ pé veteran làǹtí yẹn kó jẹ́ pé she's just a guest you should not treat people like that and moreover bí àbúrò ní fẹ́tí àtúnṣe pàtí jẹ fún yín kí ló máa cost ní tẹ̀bá ní ẹ má wọrí ẹ jókòó máa bẹ́ẹ̀ ṣe dé tẹ́tí sọ̀rọ̀ àǹtí yẹn sọ pé ṣáyé yín ni with respect ẹ kàn mú fìlà ẹ fi náwó bí tó máa jókòó sí fún you don't treat people like that you don't disrespect people and you expect con respect you in return it is not done I don't want to care ẹ̀yin àti fẹ́ ló bá jọ máa jẹun àbí ẹ bá jẹ́ mi tún sẹ́la respect is reciprocal ẹ lè rub it's not allowed it's not done whatever santi yẹn it's really highly embarrassing pepper tí yẹn kò wà well mannered kò ní dá yín lò ó máa rubbish yín ni wọ́n wá máa gbé kiri Mr. Aunty Ṣáfì disrespect Mr. Lanre ó máa ṣe sọ fún yín pé we need to see full video sometimes kánà tí Ṣáfì wá disrespect wọ́n sìn video yẹn ló máa gbé kiri wọn ò ní show video ibi tí Mr. Lanre tó ti rubbish àǹtí aláǹtí ẹ rí pé pa òmòrà àǹtí yẹn ni kò bá jáyé yín ṣíyàn wá du àyè ń party ni ó dẹ̀ jáyé yín ní àyè ìyàwó yín àbí ẹgbẹ́ ìyàwó yín àbí girlfriend ní ẹjọ́ kò sí there's a way pẹ̀lẹ́ lákó lábo there's a way tẹ̀sí máa bá àǹtí yẹn sọ̀rọ̀ ó máa dìde ni ẹ̀dẹ̀ mú fìlà ẹ fi ṣe bí ìpájálẹ̀ ń bá sọ̀rọ̀ káàntì Ṣáfì ẹ̀ má wà jẹ́ veteran náà nínú Nollywood kó jẹ́ normal ordinary guest téyàn ò mọ̀ ṣé bẹ̀ ṣe máa treat wọn náà nìyẹn no you don't rubbish people. You don't rubbish people. Gbogbo ayé gba ọkọ̀ nú àtẹ́bà máa pàtàn yẹn ó ti kọjá ayé ti dayé ọ̀làjú sìn àbí kò yé yín ayé ti dayé ọ̀làjú ẹ lè rubbish èèyàn bẹ́ẹ̀ yẹn kí wá sọ pé kàn respect yín in return you don't do that. I had to do this video in case of next time Mr. Lanre Abe anyway tẹ́ bá dé ẹ respect obìnrin ó ti show wa mo sorry o mi láti disrespect yín bọ̀ wá tẹ́ wò pẹ̀lú Aunty Ṣáfì yẹn ó ti show bẹ́ẹ̀ ṣe máa treat obìnrin bẹ́ẹ̀ ṣe máa treat ìyàwó yín bẹ́ẹ̀ ṣe máa treat àwọn obìnrin tó surround yín you are one of the men that see women as nobody so ẹ lè róbìnrin pàtí kó jókòó sáyé yín kẹ̀dẹ̀ dúró pé
ṣe fẹ́ jókòó ẹ má worry ẹ jókòó ma you cannot do it you cannot nǹkan tó lè mú máa lé àǹtí yẹn dìde lórí chair pé kó dìde ayé yín ni you cannot stand for a lady to sit. It is not done. Ayé ti dayé ọ̀làjú ṣẹ́gbọ́n ẹ fi gbogbo wàrà oko ayé àtijọ́ yẹn fi sílẹ̀. Ẹ má bínú tí n bá insult yín omi ìdẹ̀ insult yín akọ̀gbára wa níyànjú ni. Ẹ hó àǹtí Ṣáfì ẹ hó wọn lápọ́lọ́jì ẹ embarrass wọn ni. Tó yẹ pé àǹtí Ṣáfì náà jẹ́ ọmọ àǹtí tí wọn kọ́ ni àbí tí ò ní manners. Òun náà máa dá padà fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ náà ní ẹ dá padà ó máa ignore yín pa ni kò ní dá yín lóhùn kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe because ẹ jẹ̀bi wọn. Ẹ jẹ́ ká máa respect ara wa. It doesn't cost us anything to respect ourselves. Respect is earned. It is not forced. Thank you so much. I love you all. I'll be doing more of this sometimes. I love you all. Have a wonderful afternoon. Bye. Love you. Bye. Ciao. Bye. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu